sọ̀rọ̀ lórí gbogbo rògbòdìyàn tí àwọn ikọ̀ Super Eagles tí wọ́n fojú rí náà ni wọ́n ní àjọ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè lóde wa Nàìjíríà wọ́n mọ̀ ti ké sí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní ti orílẹ̀-èdè Libya tí ń bẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà fún kíni wọ́n jọ ń sọ bọ́ọ̀lù ọ̀rọ̀ ọ̀hún ti jẹ́ tá gángan ló fọ̀rọ̀ ọ̀hún síta The Nation lẹ́ẹ̀tì gbọ́ nírọ̀lẹ́ yìí ni mo ti rí ìròyìn eléyìí tí àkọlé ọ̀hún tó sì ń sọ̀rọ̀ wípé ṣe rí àtúnṣe eléyìí tá a ṣe sí ọ̀rọ̀ ìlànà ẹ̀kọ́ fún àwọn ilé ẹ̀kọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà yóò mọ̀ bẹ̀rẹ̀ láìpẹ́ láì jìnnà kí ni tuntun tó tún ṣe bẹ́ẹ̀ tó ṣẹyọ lágbo ti ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè yìí ìwé ìròyìn Punch òǹlẹ̀tì gbọ́. èyí wò nínú ìwé ìròyìn Vanguard ni mo ti rí àkọlé ọ̀hún náà tó ní gbogbo ẹ̀yin èèyàn wa ẹ mọ̀ wá gbọ́ kò sí tuntun kan tí ò ṣẹlẹ̀ rí lábẹ́ ọ̀run ṣe wá rí ọ̀rọ̀ ti Wike àti Fubara gbogbo lọ́gbọ́lọ́gbọ́ tó ṣe bẹ́ẹ̀ tó ń lọ láàrin wọn ó ti kọjá tá a lè yanjú ta lẹni tó sọ̀rọ̀ eléyìí náà bó ló ti ṣe jẹ́ kí ni nǹkan tí wọ́n wòye pé ó lọ láàrin Fubara àti Wike ìwé ìròyìn Vanguard lẹ́tì gbọ́. níbi ọ̀lẹ́ òní gẹ́gẹ́ bá ti sọ fún yín bó ṣe ń jáde lóní yàjóyàjó náà ní The Nation ni o wọ́n ní a kì í gbélé ẹni ká fọrùn rọ́ ṣùgbọ́n àwọn kan lélẹ́yìí wọ́n gbénu lé wọn kódà àwọn adigunjalè wọ́n mọ̀ ká wọn mọ́bẹ̀ wọ́n sì ṣe ìkọlù sí wọn nílùú wo lélẹ́yìí ti wáyé bó ló ti ṣe ṣẹlẹ̀ The Nation ní ìròyìn náà. fi kókó eléyìí náà káàdì àwọn ìròyìn ńlẹ̀ lápọ̀ ọ̀dọ̀ mi ní àyín eléyìí Vanguard ló kọ́ wọn ní ìṣẹ́ kì í kúkú pààyàn ayọ̀ òun náà ní pààyàn ẹnìkan lélẹ́yìí tí wọ́n ní ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ó mọ̀ bọ́ sínú odò lásìkò tó ń gbìyànjú láti máa ṣe fọ́nrán àìwí tí wọ́n máa ń fi sí orí ẹ̀rọ ayélujára ìyún kọ́ńtẹ̀ǹtì online content ló fẹ́ ṣe o níbi odò ló bá ṣe bẹ́ẹ̀ ló bá ré bọ́ sínú omi níbo lélẹ́yìí ti ṣe ṣẹlẹ̀ báwo ló ti ṣe jẹ́ gan Vanguard ní ìwé ìròyìn tó kọ kí yín kàbọ̀ padà ní abala bí tá a wà tá a dé dúró tá a ti ń já yín sí àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan lélẹ̀ tí ó ṣe bẹ́ẹ̀ tó ń jáde lóní yàjóyàjó tí ò tí ì balẹ̀ tí ò tí ì débì kankan kó tó di pé àwa bẹ̀rẹ̀ sí ní mọ́ tún fún yín iléeṣẹ́ rédíò Blade 91.9 FM ni wọ́n ń pè léètẹ́ ìjà sí yìí kẹ́ni tó wọ́pọ̀ sọfẹ́ni tí ò tí ì gbọ́ láì wá dènà pẹ̀lú láì fi àkókò ọ̀hún ṣòfò ẹ jẹ́ kí n ṣílẹ̀kùn ìròyìn lápọ̀dọ̀ tèmi ní àyín bí mo ti rí nínú ìwé ìròyìn The Nation níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí eléyìí tó dàbí ìgbà tó jẹ́ gbajúmọ̀ ọ̀rọ̀ tí ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí ìyẹn náà ni ohun tí ojú àwọn Nàìjíríà ikọ̀ agbábọ́ọ̀lù Nàìjíríà tó rí lórílẹ̀-èdè Libya wọn ìròyìn ṣàlàyé pé ìjọba àpapọ̀ náà ló jẹ́ pé wọ́n mọ̀ ti ké sí ẹni tí ó jẹ́ alábòjútó tó ń rí sí ọ̀rọ̀ ti orílẹ̀-èdè ti Libya tí wọ́n sì fi ọ̀rọ̀ tó létí wípé kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé táwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń fojú winá gbogbo irú nǹkan báyìí wọ́n lẹ́ni tó wá jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní orílẹ̀-èdè yìí ìyún Yusuf Tuka òun náà ló fọ̀rọ̀ léde fún àwọn oníròyìn o ní ọjọ́ ajé tòní ìgẹ́gẹ́ ọjọ́ 14 nínú oṣù kẹwàá ni tó sì ń ṣàpèjúwe gbogbo ìṣẹ̀lẹ̀ ohun àti rògbòdìyàn tó ṣe bẹ́ẹ̀ tó tẹ̀lé wípé ó ṣe ní láàánú gidi nítorí pé kò yẹ kírú ẹ̀ kó máa ṣẹlẹ̀ ó ní ikọ̀ Super Eagles tó jẹ́ pé wọ́n lọ sí orílẹ̀-èdè ti Libya láti lọ gba ẹsẹ̀ kejì ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí ó yẹ kí àwọn àti ikọ̀ ti Libya kí wọ́n ti kojú ara wọn tó sì jẹ́ pé dídé tí wọ́n débẹ̀ báyìí níṣe ni wọ́n darí ọkọ̀ òfurufú wọn lọ sí pápákọ̀ òfurufú míì ní ọjọ́ ìsinmi tó wá jẹ́ wípé kì í ṣe pé ìyún ló tún wá dùn yẹn o wípé wọ́n darí ọkọ̀ òfurufú wọn síbì kan kọ́ ló dùn yẹn bí ó ṣe wípé dídé tí wọ́n wà débẹ̀ tí wọ́n balẹ̀ lásán báyìí níṣe ló dàbí ẹni wípé wọ́n dẹ́yẹ sí wọn ni tí ò wá sí tó wá dàbí ẹni pé wọn ò fi ọ nílùú gbogbo yín wá sílùú onílùú ẹ̀fẹ̀ wá dárin wọ́n ní gbogbo ọ̀rọ̀ ọ̀hún ló sì ń ṣe lọ́gbọ́lọ́gbọ́ káàkiri orílẹ̀ wa Nàìjíríà ní oyin títí di ọ̀sán àti ìrọ̀lẹ́ ti tòní yìí ni wọ́n wá tún ṣàlàyé ọ̀rọ̀ síwájú sí wípé ṣe rí ọ̀rọ̀ yìí à ń gbìyànjú láti yanjú ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé àwọn ará bí dàbí ẹni wípé àwọn mọ̀ wá gbàdì tó ń máa ṣì ní wípé lásìkò kan tí ikọ̀ ti Libya tó ti wá sí orílẹ̀ wa Nàìjíríà láti wá kópa nínú ìdíje kan tó sì jẹ́ wípé eléyìí tó yẹ kí ọkọ̀ òfurufú wọn kó balẹ̀ sí ìlú ti Port Harcourt wọn ni Uyo òun ló lọ balẹ̀ sí tó sì wá jẹ́ wípé nígbà tí wọ́n wá balẹ̀ sí Uyo ọ̀hún kọ́ gbogbo nǹkan tí wọ́n nílò làwọn pèsè fún wọn èmi ni ọ̀rọ̀ omi ni o kéèyàn ó tẹ́wọ́ gbàyàn ni àwọn ṣèyún fún wọn kí wá lóde nígbà tí ìrìn àjò tiẹ̀ rí bó ṣe rí torí àmọ̀ wípé kò sẹ́ni tí irú àwọn ìpèníjà bẹ́ẹ̀ tí ò lè dé bá ní tòótọ́ tí wọ́n fi darí ọkọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ibòmíì síbẹ̀síbẹ̀ ó yẹ kí wọ́n pèsè ìrànlọ́wọ́ fún àwọn aráabí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ tó sì jẹ́ pé wọ́n ní kódà ọ̀rọ̀ òfin kan wà nílẹ̀ náà tó jẹ́ láàrin ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn aṣojú orílẹ̀-èdè ti Libya nípa ọ̀rọ̀ ìfiniṣẹrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí ìjọba àkókò ọ̀rọ̀ pọ̀ nínú kinní ọ̀hún ìwé ìròyìn The Nation
Nation olónàròyìn ọ̀hún síta. Èyí tí wọ́n sọ wípé òfin tuntun lórí ti ọ̀rọ̀ ẹ̀kọ́ nípa wípé àwọn ọmọ yìí wọ́n gbọ́dọ̀ ní nǹkan kan tó dàbí ẹ̀kọ́ ọwọ́ new scale tí wọ́n ní láti máa tẹ̀lé wọ́n lélẹ̀ yóò mọ̀ bẹ̀rẹ̀ ní oṣù kínní ọdún 2025 ni o. Wọ́n wá lẹ́ni tó jẹ́ alákòóso fún ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Terry Mamman òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣe rí ìlànà ìkẹ́kọ̀ọ́ tuntun yìí òun náà ló jẹ́ pé jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà yóò bẹ̀rẹ̀ ní oṣù àkọ́kọ́ lọ́dún 2025. Alákòóso ọ̀hún ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹni tó jẹ́ alákòóso fún ètò ẹ̀kọ́ lábẹ́nu èyàn ọ̀mọ̀wé Tanko Sununu ló jẹ́ pé ọjọ́ 9 oṣù kẹwàá ni wọ́n ti kọ́kọ́ sọ̀rọ̀ ọ̀hún síta wípé ìlànà yìí ó ti wà níbi tí àwọn ti ń koná wọn lọ́wọ́ o. Wọ́n wá ní lásìkò àpérò kan nílùú Àbújá lónìí ọjọ́ Ajé ni ibẹ̀ ni Mamman ti sọ fún àwọn oníròyìn wípé ṣẹ́ẹ̀rì eléyìí ó wà láti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n ní ó kéré tán iṣẹ́ tí èèyàn lè fi jẹ́ èèyàn láyé ẹ̀kọ́ tí ó jẹ́ kí èèyàn kó lè ṣoríire nígbésí ayé rẹ̀ yálà ó lọ léèwé àbí kò lọ léèwé méjì ó kéré tán làwọn ọmọ ẹni wọ́n gbọ́dọ̀ ní. Ó ní kódà ṣe rí àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ èyí tó jẹ́ ti aládàáni àti tìjọba ó làwọn ti kàn ń pa ó wípé kí ìlànà ètò kẹ́kọ̀ọ́ tuntun yìí wọ́n gbọ́dọ̀ mọ ṣàmúlò rẹ̀ ni. Ó ní èrèdí táwọn sì ṣe ń ṣe léyìí ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọn ò fẹ́ rán ọmọ wọn lọ sí ilé ìwé mọ́ nítorí wọ́n ń wò wípé nígbà tá a bá rán ọmọ lọ sí ilé ìwé tó kàákàá tó ka mì títí tó wá dé àwọn àsìkò kó yẹ kó mọ fi ẹ̀kọ́ ọ̀hún kó mọ fi rí iṣẹ́ ṣe ọmọ wá jókòó sílé kò ríṣẹ́ ṣe àwọn òbí tí wọ́n ṣe làálàá láti ran nílé ìwé àwọn náà ni wọ́n tún ń bọ̀ ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ òbí fi wò pé wo ọmọ jókòó lé kò sí nǹkan kan tí jẹ́ ìwé bó wá jẹ́ṣẹ́ ni kó wá lọ kọ́ wọ́n níṣẹ́ wá rí eléyìí táwọn fẹ́ bẹ̀rẹ̀ yìí yóò jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n àwọn náà kí wọ́n lè dá wà yálà wọ́n ríṣẹ́ ìjọba wọn ò ríṣẹ́ ìjọba àwọn náà ó lè dá wà wọ́n lè dá jẹ́ ọ̀gá ara wọn láàyè ara títí wọn tó sì jẹ́ pé Yorùbá bọ̀ wọ́n ní kékeré la ti ń pẹ́ ká àrókò ọgbọ́n tá a bá sì fo ikọ́ àwọn ọmọdé yìí láti kékeré òun náà ni ó bá wọn dàgbà torí ẹ̀ làwọn ṣe gbé ìlànà eléyìí kalẹ̀ o tó sì jẹ́ pé kódà àwọn ti ń fẹ́ ṣe gan láti bí ọdún 12 sẹ́yìn ni ṣùgbọ́n lásìkò yìí àwọn ti ṣe gbogbo iṣẹ́ tó yẹ káwọn ṣe lórí ẹ̀tàn torí náà ẹ̀yin òbí ẹ lọ fọkàn yín balẹ̀ ètò ti wà ńlẹ̀ báyìí tí ó jẹ́ káwọn ọmọ yín kí wọ́n fẹ́ mọ sáré lọ léèwé fúnra wọn tó fi jẹ́ pé iye àwọn ọmọ tí ò lọ léèwé lórí wa Nàìjíríà yóò dínkù jọjọ. Ìwé ìròyìn Punch òun ni mo ti rí ìròyìn ọ̀hún kà.